Kù dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ọlọ́run wo olùfẹ́ wa wọ́n, àwa dúpẹ́ agbẹ́yìnga fún àánú àti ojú rere tí a rí gbà. Àdúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára o, tí a tún rí ọjọ́ tí ó kẹ́yìn nínú oṣù ìkẹjọ. Olúwa, a sì gbàdúrà wípé gbogbo ìdààmú ayé wa lẹ́ni lẹ máa fòpin sí gbogbo wọn, tí a kò sì ní rí wọn mọ́ lórúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lẹ́ni, a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ 21 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa. Àmú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 150 ẹsẹ̀ 6. Orin Dáfídì orí 150 ẹsẹ̀ 6. Jẹ́ kí gbogbo ohun tí ó ní ẹ̀mí kí ó yin Olúwa. Ẹ fi ìyìn fún Olúwa. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì bákan náà, orí 147 ẹsẹ̀ 1 dé 9. Orin Dáfídì orí 147 ẹsẹ̀ 1 dé 9. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí àwọn ẹni ìràpadà Olúwa kí ó wí bẹ́ẹ̀, ẹni tí ó rà á padà kúrò ní ọwọ́ ọ̀tá. Ó sì kó wọn jọ láti ilẹ̀ wọn nì wá, láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn, láti àríwá àti láti òkun wá. Wọ́n káàkiri ní aginjù, ní ibi tí ọ̀nà kò sí. Wọn kò sì rí ìlú tí wọ́n máa gbé. Ebi pa wọ́n, òǹgbẹ gbẹ wọ́n, ó rẹ ọkàn wọn nínú wọn. Nígbà náà ni wọ́n kígbe Olúwa, Olúwa wọn nínú ìpọ́njú wọn. Ó sì yọ wọ́n kúrò nínú ìṣẹ́ wọn. Ó sì mú wọn jáde nípa ọ̀nà òtítọ́, kí wọn kí ó lè lọ sí ìlú tí wọn yóò máa gbé. Ènìyàn ìbá máa yin Olúwa nítorí oore rẹ̀ àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ sí àwọn ọmọ ènìyàn. Nítorí tí ó tẹ́ ìfẹ́ ọkàn lọ́rùn, ó sì fi ire kún ọkàn tí ebi ń pa. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Nínú ìwé Sámúẹ́lì kejì orí 9 ẹsẹ̀ 14, Bíbélì sọ pé Dáfídì jẹ́ ẹni tó jó pẹ̀lú gbogbo agbára rẹ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ Dáfídì gidigidi àti pé ó wà pẹ̀lú rẹ̀ ní gbogbo ìgbà, nítorí pé ó máa ń yìn ín nígbàkúgbà tí ẹ̀mí èṣù bá bà lé Sọ́ọ̀lù tó bá ń bàjà. Tí Dáfídì bá sì lùdùrù, ìwàláàyè Olúwa máa kún ilé náà, àwọn ẹ̀mí èṣù máa sì sá. Ìwé orin Dáfídì orí 1 ẹsẹ̀ 16 orí 16 ẹsẹ̀ 17. Ìwé orin Dáfídì orí 22 ẹsẹ̀ 3 sọ pé Ọlọ́run ń bẹ nínú ìyìn Ísírẹ́lì. Nígbà tí o bá yin Ọlọ́run déédéé, àwọn ẹ̀mí èṣù kò lè wà níbẹ̀ pẹ̀lú rẹ o, torí pé nígbà tí ìmọ́lẹ̀ bá wọlé, òkùnkùn gbọ́dọ̀ paradà ni. Ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 5. Olùfẹ́, o gbọ́dọ̀ kọ́ láti yin Ọlọ́run ní gbogbo ọjọ́. Nínú Bíbélì, ìwọ yóò rí ọ̀pọ̀ ìdí láti yin Ọlọ́run. Nínú Genesis orí 17 ẹsẹ̀ 1, Ọlọ́run pe ara rẹ̀ ní Jehovah El Shaddai, Ọlọ́run ju ohun gbogbo lọ. Nínú ìwé Genesis orí 18 ẹsẹ̀ 9 dé 14 àti ìwé Jeremiah orí 22 ẹsẹ̀ 17, ó ṣe àfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run gbogbo ẹran ara, pẹ̀lú ẹni tí kò sí ohun tí kò ṣeé ṣe. Nínú ìwé Exodus orí 15 ẹsẹ̀ 16, ó fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí Olúwa tó ń ṣe ìwòsàn, nítorí pé ó jẹ́ oníṣègùn ńlá, ọba ògo. Nínú ìwé orin Dáfídì orí 24 ẹsẹ̀ 7 dé 10, ó fi ara rẹ̀ hàn pẹ̀lú àwọn àkọlé méjì: ọba ògo, Olúwa àwọn ọmọ ogun. Nínú ìwé orin Dáfídì orí 23 ẹsẹ̀ 1, ó ṣe ara rẹ̀ gẹ́gẹ́ bí Jehovah Roi, olùṣọ́ àgùntàn rere tó ń pèsè gbogbo ohun tí o nílò. Nínú ìwé Genesis orí 16 ẹsẹ̀ 13, ó jẹ́ El-Roi, Ọlọ́run tó rí ohun gbogbo, tí ó mọ ohun gbogbo, tó ń tẹ́tí sí ọ ní gbogbo ìgbà. Ó ní àníyàn tó jinlẹ̀ nípa rẹ̀, àti pé ó tún mọ orúkọ rẹ̀. Nínú ìwé Exodus orí 23 ẹsẹ̀ 17. Nínú ìwé Jeremiah orí 22 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 19, ó jẹ́ El-Gibor, Ọlọ́run alágbára tó ń gbani là. Nínú ìwé Exodus orí 17 ẹsẹ̀ 15, a pè ní Jehovah Nissi,
àsíá rẹ̀ tó lágbára. Nínú ìwé Àìsáyà orí ìkíní ẹsẹ̀ ìkẹrìnléníogún, ó jẹ́ Jehovah Sàbótì, Olúwa àwọn ọmọ ogun. Ó ń jagun tí a fi ojú rí àti èyí tí a kò fojú rí fún ọ. Ó sì fún ọ ní ìṣẹ́gun lórí ọ̀tá. Gẹ́gẹ́ bí Ezekiel orí ìkejìdínláàádọ́ta ẹsẹ̀ ìkarùndínlógójì, ó jẹ́ Jehovah Shammah, ẹni tó wà pẹ̀lú wa ní ìgbà gbogbo. Ó máa ń wà níbẹ̀ ní gbogbo ìgbà tí o bá nílò rẹ̀. Kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í sùn. Orin Dáfídì orí 121 ẹsẹ̀ ìkẹrin, ó jẹ́ Alpha àti Omega, ìgbé ayé rẹ. Ìwé Ìfihàn orí 21 ẹsẹ̀ ìkẹfà, ó ní àṣẹ àkọ́kọ́ àti ti ìparí. Ìwé Àìsáyà orí ìkẹrìnléníogójì ẹsẹ̀ ìkẹfà, ó nìkan ni Ọlọ́run. Orin Dáfídì orí ìkẹrìndínláàádọ́rùn ẹsẹ̀ ìkẹwàá, ó dára ní gbogbo ìgbà. Orin Dáfídì orí ìkẹtàléníàádọ́rin ẹsẹ̀ ìkíní, ó jẹ́ olótìítọ́. Ẹkún Jeremáyà orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàléníogún, ó kún fún gbogbo ohun tí o nílò. Genesis orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkíní, kò yí padà. Ìwé Málákì orí ìkẹta ẹsẹ̀ ìkẹfà, Ọlọ́run jẹ́ olùtùnú rẹ. Ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlógún, olùgbàlà rẹ. Ìwé Sámúẹ́lì kejì orí ìkejìlélógún ẹsẹ̀ ìkejì, agbára rẹ àti orin rẹ. Ẹ́xódù orí ìkàndógún ẹsẹ̀ ìkejì, ó jẹ́ ìrànlọ́wọ́ rẹ tó wà ní ìgbà ìṣòro. Ìwé orin Dáfídì orí ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ ìkíní, ó ń pèsè ohun gbogbo tí o nílò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún, àti pé ó ń ṣe ohun tó ju gbogbo ohun tí o lè béèrè tàbí rò lọ. Éfésù orí ìkẹta ẹsẹ̀ ogún, ó gbà ọ́ là àti pé yóò pa ọ́ mọ́ títí dé òpin. Júdà orí ìkíní ẹsẹ̀ ìkẹrìnléníogún, olùfẹ́, o ní ìmí rẹ̀ nínú rẹ. Nítorí náà o ní gbogbo ìdí láti yin Ọlọ́run. Kókó ìṣe: sọ di àṣà láti máa yin Ọlọ́run fún oore rẹ̀ àti iṣẹ́ ìyanu rẹ̀ ní ọjọ́ gbogbo. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti máa yin ọ́ ní ọjọ́ gbogbo, ní ìgbà gbogbo àti ní gbogbo àsìkò gbogbo. Yọ̀ǹda rẹ̀ fún mi o. Yọ̀ǹda oore ọ̀fẹ́ láti máa yin ọ́, láti máa fi ògo fún orúkọ rẹ̀. Ọlọ́run yóò sì yọ̀ǹda oore ọ̀fẹ́ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá kó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.